ẹgbẹ́ wa má bàjẹ́ ẹgbẹ́ aláyọ̀ o mẹ́fà fọ́n onídàrú ẹgbẹ́ olórin ayé lóyún mẹ́fà fọ́n lẹ́gbẹ́ tiwa ẹgbẹ́ wa onídàrú lọ́lá ọlọ́run ọba. ẹgbẹ́ wa má bàjẹ́ o ẹgbẹ́ aláyọ̀ o mẹ́fà fọ́n onídàrú ẹgbẹ́ olórin ayé lóyún mẹ́fà fọ́n lẹ́gbẹ́ tiwa ẹgbẹ́ wa onídàrú lọ́lá ọlọ́run ọba. ẹgbẹ́ wa má bàjẹ́ ẹgbẹ́ aláyọ̀ mẹ́fà fọ́n onídàrú ẹgbẹ́ olórin ayé lóyún mẹ́fà fọ́n lẹ́gbẹ́ tiwa ẹgbẹ́ wa onídàrú lọ́lá ọlọ́run ọba. ẹgbẹ́ wa má bàjẹ́ o ẹgbẹ́ aláyọ̀ o mẹ́fà fọ́n onídàrú ẹgbẹ́ olórin ayé lóyún mẹ́fà fọ́n lẹ́gbẹ́ tiwa ẹgbẹ́ wa onídàrú lọ́lá ọlọ́run ọba. ẹgbẹ́ náà ò ní dàrú lọ́lá ọlọ́run ìṣọ̀kan unity lẹ́gbẹ́ tiwa ayé lóyún mẹ́fà fọ́n lẹ́gbẹ́ olóríire. ẹgbẹ́ wa má bàjẹ́ o ẹgbẹ́ aláyọ̀ o mẹ́fà fọ́n onídàrú ẹgbẹ́ olórin ayé lóyún mẹ́fà fọ́n lẹ́gbẹ́ tiwa ẹgbẹ́ wa onídàrú lọ́lá ọlọ́run ọba. ìdẹ̀rùn ayọ̀ lẹ́gbẹ́ tiwa mẹ́fà fọ́n unity ẹgbẹ́ olórin kẹgbẹ́ wa má dàrú lọ́lá Muhammad ayé lóyún kọ́mọ̀rù kò ní bàjẹ́ láéláé. ẹgbẹ́ wa má bàjẹ́ o ẹgbẹ́ aláyọ̀ o mẹ́fà fọ́n onídàrú ẹgbẹ́ olórin ayé lóyún mẹ́fà fọ́n lẹ́gbẹ́ tiwa ẹgbẹ́ wa onídàrú lọ́lá ọlọ́run ọba. lọ́lẹ̀ tá a lọ kàkàbà ọ̀la o ọmọ ìdùnnú má lè mi àlìmọ̀kọ́ ibà o ẹni tó kàgàbà yìí ti ṣoríire ẹgbẹ́ ayọ̀ ní tiwa kì í ṣe ẹgbẹ́ ìdọ̀tí a ò fọ̀tẹ̀ dá sílẹ̀ ìfẹ́ ọlọ́run ní ayé lóyún àkàbọ̀là ló ní ká tẹ̀síwájú. ẹgbẹ́ wa má bàjẹ́ o ẹgbẹ́ aláyọ̀ o mẹ́fà fọ́n onídàrú ẹgbẹ́ olórin ayé lóyún mẹ́fà fọ́n lẹ́gbẹ́ tiwa ẹgbẹ́ wa onídàrú lọ́lá ọlọ́run ọba. ayé lóyún kọ́mọ̀rù bàbá ìyàwó ọ̀gá mi aláròjinlẹ̀ ọ̀hún ní sunkún ayé sọ pé kì í tán fún mo ní kò ì tán o wọn lálájí kọ́mọ̀rù kò ròrìn kọ́ mọ́ mo ní wọn fún wọn lésì ọmọ ayé lóyún mo wá ń fún wọn lésì ọmọ ayé lóyún mo láwòdì tó lọ sí ìbàlọ́rẹ̀ yẹn mà ní àwọn tuntun ló máa gbé bọ̀ ọ́n mo mà yẹn dájú ayé lóyún kọ́mọ̀rù yìí kò kí n kọ́ sa orin. ẹgbẹ́ wa má bàjẹ́ o ẹgbẹ́ aláyọ̀ o mẹ́fà fọ́n onídàrú ẹgbẹ́ olórin ayé lóyún mẹ́fà fọ́n lẹ́gbẹ́ tiwa ẹgbẹ́ wa onídàrú lọ́lá ọlọ́run ọba. ayé lóyún kọ́mọ̀rù bàbá ìyàwó bàbá aláròjinlẹ̀ ẹsẹ̀ kò sá fún ìgbà ọdún kan fún bàbá ìyàwó kò dédé májú lájú ṣe fàláròjinlẹ̀ o ìlọsíwájú ló dé bá ọ̀gá àgbà ni ló fi dẹ́gbẹ́ tuntun lẹ́pẹ́ ká sóríire kọ́mọ̀rù mọ́mì kan iwájú làbá ẹ̀ bọ́tà tí ewu kó pọ̀ tó wàá borí wọn ìmọ̀lẹ̀ ayọ̀dé wálé má ní bẹ́ lọ́hùn ayé yìí ò ní bàjẹ́ lọ́lá Muhammad o ìbànújẹ́ ò ní kọ̀yìn lọ́lá Muhammad o mẹ́fà pọ́n tá a dá sílẹ̀ kò ní dàrú láéláé. ẹgbẹ́ wa má bàjẹ́ o ẹgbẹ́ aláyọ̀ o mẹ́fà fọ́n onídàrú ẹgbẹ́ olórin ayé lóyún mẹ́fà fọ́n lẹ́gbẹ́ tiwa ẹgbẹ́ wa onídàrú lọ́lá ọlọ́run ọba. mo rí dájú mo fẹ́ bá ọ̀gá láyé lóyún àfọ̀já pọnmọ láìjà abiyamọ